Yoruba. Mọ yọra rẹ àti Dáúdù mi lẹ́nu wọ́n sì fẹnukunu náà fúnra mi. ọmọ ṣáni ọmọ ní jẹ́. Bá mi àti ìrẹ̀lẹ̀wé ẹ fún wa lówó ọkọ̀. Èmi náà fẹ́ ra ìwé bá mi. Owó iléèwé ti pọ̀ jù kò sáǹfààní kankan èyí tó ẹ lè ṣe fún yàn ẹ lọ bá yẹn yín jọ dákun ẹ̀kọ́ iwájú mi. àbó orí nǹkan kí n máa ń lọ́wọ́ lórí àwọn nǹkan tí ò lérè nù. Ẹ má ṣe yọnu olóyè àwọn ilé náà tó náwó lé lórí mo tiẹ̀ nílò 500 náírà láti ra nǹkan àti àwọn ẹrù ọmọ. Ṣé mo gbọ́ dáadáa mélòó ló wà ńbẹ̀? Mi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ni o kó lè yà ẹ́ lẹ́nu Ọlọ́run fẹ́ fi ọmọkùnrin méjì làǹtìlanti dá ẹ lọ́lá. Ọmọbìnrin mọ́mọ́ ṣàwàdà rárá. Àwàdà kẹ̀. Mo sọ bẹ́ẹ̀ náà mo mọ̀ pé nǹkan sọ ọmọbìnrin hùn ń fún ọ ní 500 náírà. Kí ló dé tí bá mi rò pé a wúlò fún àwọn? Ṣé àwa la dára wa láti jẹ́ obìnrin ni? Irú ayé wo gan lèyí tó ń fi ìyàtọ̀ sáàárín obìnrin àti ọkùnrin? Ayé òkùnkùn lẹ́bi àwọn tó wà nínú ayé ni kì í ṣe gbogbo ènìyàn tó wà ní títì lọ́pọlọ rẹ̀ pé ọ̀pọ̀lọdẹ orí wọ́n ní agbára tí wọ́n sì fẹ́ kí àwọn èèyàn ṣe ìfẹ́ tiwọn nìkan. Irú èyí tí bàbá yín ṣe irú wọn ni wọ́n gbàgbọ́ pé ọmọ obìnrin ò já mọ́ kankan. Ìyá mi sí lóòótọ́ ni wípé a lè jẹ́yàn ni. Agbẹ́dọ̀ omi tí èèyàn máa mu kò kí ń ṣàn kọjá rẹ̀ àfi kí ẹ ṣiṣẹ́ takuntakun kẹ́ ẹ lè di èèyàn pàtàkì láwùjọ kí ẹ lè fi yé bàbá yín àti àwùjọ lápapọ̀ wípé gbogbo lọmọ kí ẹ lè jẹ́ òkọ́ṣe fáwọn ọmọbìnrin tó kù. Ẹ gba owó ọkọ̀ yín kí wọ́n sọ fún olùkọ́ rẹ wípé wàá mú owó ìwé rẹ wá lọ́la. Àwọn ọmọ mi ò ní pẹ́ dé. Ó yẹ kí oúnjẹ yìí tó wọn. Káwé ni tí ó ṣe ní pẹ̀lẹ́ bá a kówó raṣọ aṣọ àmọ̀gbò bá a kówó fáyà yálé kọ́ ní sílẹ̀ fòdọ́là. Ẹ káàbọ̀ oúnjẹ yín bẹ ní yàrá ìdáná. Ọmọ ẹni ṣàlàrólé ẹni àtọmọkùnrin àtọmọbìnrin gbogbo lọmọ gbogbo lọ́wọ́ níwájú Elédùmarè. Màámi kò sí oúnjẹ níbí o. Bí a máa yé ẹ ò mọ̀ ní fojú sunkún ọmọ lágbára láwùrà bí gbogbo wa ṣálá ó jèrè ọmọ. Ṣé kìí ṣe oúnjẹ tí mo sè fún ọmọ mi nìyẹn? Èmi ò mọ̀ bóyá o gbóúnjẹ pamọ́ fáwọn ọmọ ẹ o oúnjẹ tèmi rí nínú ìsasùn òun ni mo jẹ. Olórí burúkú ni ẹni. Ó dàbí wípé wọ́n ń kìyẹ́ lọ́rùn ó dẹ̀ fẹ́ jẹ́ ìpè wọn. Ó lè máa ṣòṣì pẹ̀lú olóyè ṣùgbọ́n má gbé rádaràda ẹ súnmọ́ àwọn ọmọ mi o má dánwò. Èwo ni wẹ́rẹ́ tí ojú ẹ̀ ò bá fọ́ wọ́n ṣàrí wípé mo wà nínú oyún kó rọrùn láti gbé ọmọkùnrin méjì sínú o ká má ṣètò wá sọ̀rọ̀ tí iná dídá ìbájẹ́ wípé o bí ọmọkùnrin ni o ò bá mọ bó ṣe ń rí. Ó fẹ́ kí n dáràn sọ fún èṣù tó rán ẹ pé ò bá mi lé. Èwo ló pariwo? Ìyàwó ẹ ni o torí pé mo bu oúnjẹ nínú ìsasùn ọkọ mi ló bá lóun bá parí toyúntoyún. Ó fẹ́ pọ ọmọkùnrin mi méjì àbí àwọn àròlé mi méjì àwọn ayé mi àwọn ìdùnnú mi ó fẹ́ pa wọ́n. Ó gbá ojú mi nítorí obìnrin yìí lójú àwọn ọmọ wa. Màá tún gbá sí ojú ìṣẹ̀nà fún ọ ni orí pé kò lè dáná ni ṣé wà á tẹ àwọn ọmọ àjẹ́ tó bíjọ ṣé ẹ̀yin ò lè dáná mi ni
láyé wọ́n tún dúnkòokò mọ́yàwó mi àtàwọn ìbejì mi mọ́ tí nǹkan kan báyìí ṣe àwọn àròlé mi ó rí pípọ́n ojú mi o torí àwọn ọmọ ipá yẹn o. fún ìgbà àkọ́kọ́ olóyè gba ojú mi àfi bí àlá tí wọ́n bá sọ fún mi pé olóyè lè ṣíwọ́ sókè nà mí máa jiyàn inú máa jìn o. mò ń bọ̀ kí wọ́n bá yín ṣe ìrẹsì. Màámi, ó máa pẹ́ ebi ń pa wá. Ẹ jẹ́ ká wá nǹkan fi rọ́nú ná. Lẹ́yìn náà, àá ṣe ìrẹsì tó bá yá. ó dáa bẹ́ẹ̀ kí ni ariwo tí mò ń gbọ́ ní yàrá ìgbàlejò. Ìyàwó bàámi ló ń rọbí, wọ́n ti lọ ilé ìwòsàn. olóyè tọ̀tẹ̀ yìí fakọyọ mi ò mọ̀ bó ṣe ń gbá lára yín ẹ kú oríire ẹ ti bí ìbejì làǹtìlanti. ọkùnrin méjì làǹtìlanti. rárá o olóyè obìnrin méjì làǹtìlanti ni. Don born. Mo gbọ́ pé ẹ bímọ. Ẹ ṣeun ìyá Bọ́ńbọ́ì. Mo fẹ́ kọjá tẹ́lẹ̀ ni, but my spirit say make I ask you something. Kí o tó fẹ́ chief, ṣé kò sọ fún ẹ pé ọmọkùnrin ni ó ń wá ni? Bó o ṣe gọ̀ ní ìbéèrè ẹ ṣe gọ̀. Kí ni mo sọ tó ti fa insult báyìí? Anyways, mo kàn ní kí n wá rejoice pẹ̀lú yín ni. Ṣó mọ̀ pé ó ti wà useless sí chief now? Ojú mi o, my eyes. Àlàní mi, ṣé lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi dénúdénú? Mo nífẹ̀ẹ́ rẹ ju ọkọ mi gan lọ. Àlàní, mo ti lóyún. O kú oríire. Mo kú oríire bíi báwo? Ṣé kí n má kí ẹ kú oríire fún oyún tó ní ni? Mo bó níre yọ o. Kí ni ìtumọ̀ oyún tí mo ní? Obìnrin ṣá, ṣé kì í ṣe oyún ẹ ni? Àbí kì í ṣe ìwọ ló máa rú fún oṣù 9 ni? Ó dáa bẹ́ẹ̀, nígbà tó jẹ́ pé ìwọ ni bàbá rẹ̀, nígbà wo ni... Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn yẹn ò yé mi. Ta ni bàbá ẹ̀? Ìwọ ni, àbí báwo lo ṣe ń sọ̀rọ̀ báyìí? Nǹkan tó máa ń bí mi lélẹ́yìí o, ó ní olóyún. Oyún ẹ ni, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi Àlàní, mi ò ṣetán oyún, mi ò tí ì ṣetán láti di bàbá ọmọ kankan. Àlàní, mo rò pé o nífẹ̀ẹ́ mi ni. Nígbà tí ẹnu rẹ̀ ń dín pekere tí ń dín àkàrà lórí ibùsùn, tó ń gòkè tó ń sọ, o rántí ngbà náà pé o ò ṣetán láti di bàbá ọmọ. Ó wá sọ pé o ò fẹ́ dá sí ọ̀rọ̀ oyún ní ìsìn. Kí ló ṣẹlẹ̀ gangan? Wo, báyìí kí n yí padà sí ẹ o. Ṣébì nìkan ló ń fẹ́ ni. Wọ́n tó yẹ pé àǹfààní àdúgbò ni ẹ tí o gbọ́ ọkùnrin gùn bẹ́ni gun ẹṣin. O rò pé mi ò mọ̀. Bẹ́ẹ̀ ti ṣe pọ̀ wà láàrin ìwà àti ẹ̀lúkú. Ìwọ kan náà ló tún fi Àrẹ̀mú. Òní ilé ẹ̀lúkú, ọ̀la ilé Àrẹ̀mú. Ọ̀túnla ilé mi Àlàní. Kí n tó la ojú mi kúrò nínú ilé mi. Ìwọ obìnrin náà bì í. Òun ẹni tó máa gbé oyún ọmọ àlè fún. Àbí láíláí kì í ṣe ilé mi Àlàní. Àlàní, èmi mà ní. Èmi ló ń sọ̀rọ̀ sí báyìí. Àlàní, lémi tó mọ̀ ń pè ládùn tó jadùn lọ. Ẹni bí ọkàn rẹ. Àṣefẹ́ ta fàdíyẹ òde nú. Kò kọjá káyí láta lọ. Ìdí nìyí o tí wọ́n fi sọ pé ohun tó bá ti dùn jù ó máa ń fa ìtọ̀ ṣúgà. Ǹjẹ́ ilé kì í ṣe àpọ̀ ìtọ̀ ṣúgà báyìí? Ó jẹ́ kúrò wájú mi kí n tó ṣe é bẹ́ẹ̀ ṣe ń ṣojú. Arábìnrin ṣé kò sí? Kò sí nǹkan kan. Ọ̀dà ń bò ló ń lọ jẹ́ ń gbé ọ.
ẹ ṣeun èèyàn dáadáa ni yín. Bólódà. Kò síbì kan pàtó mo kàn fẹ́ kí afẹ́fẹ́ fẹ́ sí mi lórí díẹ̀ ni ṣùgbọ́n àròkàn nífẹ̀ẹ́ kún àsùndá. Arábìnrin, ohun abádìjọ wò gígùn ní gùn sọ lè ṣàlàyé fún mi. Mo mọ̀ pé àjèjì ni mí, mo fẹ́ lọ oúnjẹ ọ̀sán ni. Ó lè tẹ̀lé mi ká lè sọ̀rọ̀ dáadáa ń bẹ̀. Ó dáa bẹ́ẹ̀. Kádìjú ká ṣe bí ẹni kú, káwẹ́ ni tí ó sunkún ẹni. Kábùrìn ká fẹsẹ̀ kọ́gi, káwẹ́ ni tí ó ṣe ní pẹ̀lẹ́. Bá a kówó raṣọ aṣọ àmọ̀gbò, bá a kówó fáyà yálé kọ́ni sílẹ̀ bó dọ̀la.